Uche Dero ẹ̀wọ̀n o, Egboogi olóró ni wọ́n ká mọ́ lọ́wọ́. Ilé-ẹjọ́ gíga kan nípínlẹ̀ Èkó lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ti pàṣẹ pé kí wọ́n sọ arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Uche sọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀sùn gbígbé àti títa egbòogi olóró ni wọ́n fi kan Uche. Adájọ́ sì ní kí wọ́n fi pamọ́ sí ẹ̀wọ̀n tó wà ní Ìkòyí títí di ọjọ́ 12 oṣù kejìlá ọdún yìí tí ìgbẹ́jọ́ yóò tẹ̀síwájú. Àjọ tó ń gbógun ti egbòogi olóró lórílẹ̀‐èdè yìí National Drug Law Enforcement Agency NDLEA ló fẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kan Uche nínú ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà FHCL 3025 níwájú onídàájọ́ Chukwujekwe Eneke. Kó tó di pé ìgbẹ́jọ́ Uche bẹ̀rẹ̀ ni àwọn agbèfọ́ba ti ń rò bóyá káwọn yọ̀ǹda arákùnrin Ẹ̀kọ́chà Anayo Nelson lórí ẹ̀sùn kan náà. Àwọn agbèfọ́ba ní ó pọ̀ dandan kí wọ́n dá Nelson sílẹ̀ nígbà tí ọwọ́ wọn ti tẹ ògbóǹtarìgì fúnra rẹ̀. Lẹ́yìn àtótónu àwọn olùpẹ̀jọ́, adájọ́ Eneke ti pàṣẹ pé kí wọ́n fi Nelson Anayo sílẹ̀ tí Uche yóò sì ru gbogbo bí ẹ̀bi ẹ̀sùn tó wà nílẹ̀. Wọ́n sọ síwájú pé ìwà tí ọkùnrin yìí hù ni ó tako ìwé òfin orílẹ̀-èdè yìí tó sì ní ìjìyà lábẹ́ òfin àjọ NDLEA.